Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. No double entertainment industry. Music. How I care. Music. Oh, what I feel. Who live in my heart? Mo kí kábíyèsí èlé Wizkid ọba Adébọ́lá ẹ káàbọ̀ sáàrin wa mo kí Chief Tony ọmọ inú mélòó káàbọ̀ sáàrin wa ẹ kú àdúgbò lójú Wizkid àdúgbò ẹbí dúpẹ́. Ọ̀rọ̀ ìyálára mọ́ Wizkid márùn-ún lọ́rọ̀ jù. Iṣẹ́ ni kò dúpẹ́, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ó ti yọmọ bíbí o, ó ti yọmọ bíbí. Ó yọmọ tí ilé fi kún òun yọmọ, tí ìlú fi kún òun yọmọ, tágbà ńlá ayé fi kún òun yọmọ. Wizkid tí gbogbo wa fi kún òun yọmọ. Ó dùdú lọ́mọdé. Everybody wants to hear. Ẹja ti Wizkid. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.